nínú ìṣòro nínú ìpọ́njú ni Dáfídì wà lákòókò tó kọ Psalm 34. Now kí nìdí tó fi kọ Psalm 34 gangan? Tá bá rí pé ní orí Yorùbá Bible a máa rí pé wọ́n kọ síbẹ̀ pé nígbà tí Dáfídì kọ Psalm 34 yìí lákòókò tí Dáfídì tó sá fún Sọ́ọ̀lù ni, lákòókò tó sá lọ sí ọ̀dọ̀ Abimelech, tó jẹ́ pé ó yí ìwà rẹ̀, Dáfídì láti yí ìwà rẹ̀ padà kúrò. So usually wọn kì í kọ bẹ́ẹ̀, wọ́n fẹ́ ká wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ká fi mọ time tí nǹkan yẹn ṣẹlẹ̀, but Psalm 34 yàtọ̀. Wọ́n kọ sórí ẹ̀ ká lè mọ nǹkan tí Dáfídì ń go through, ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Dáfídì ní àkókò tí Dáfídì kọ Psalm 34. So mo gbàgbọ́ pé lára wa ti lọ ka story yẹn, torí tí ẹ tí ò bá kà á kò lè understand Psalm 34 dáadáa. So ẹ tabarẹ tí ò tí kà á, tá bá ṣe tán ẹ jọ̀ọ́ ẹ lọ kà á. 1 Samuel chapter 21. Ní àkókò yìí Dáfídì láti sá fún Sọ́ọ̀lù ni. Sọ́ọ̀lù ti jọba, Sọ́ọ̀lù ti fi Dáfídì, ó ti fi jẹ olórí ogun nítorí pé Dáfídì pa Gòláyátì. So Sọ́ọ̀lù ti wá fi Dáfídì, ó ti fi jẹ olórí ogun. Wọ́n lọ bá àwọn Fìlístínì, àwọn ọ̀tá Ísírẹ́lì, wọ́n lọ bá wọn jà. So olórí ogun àti Sọ́ọ̀lù ọba ni wọ́n jọ lọ bá àwọn Fìlístínì jà. Wọ́n sì pa wọ́n win ní ogun yẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń padà bọ̀, tí wọ́n dé, bẹ́ẹ̀ làwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní kọrin. Sọ́ọ̀lù pa 1,000, Dáfídì pa 10,000. Sọ́ọ̀lù ń pa 1,000 Yorùbá, ẹgbẹgbẹ̀rún. Dáfídì dẹ̀ ń pa ẹgbàárún, pé Dáfídì ń pa 10,000. Bẹ́ẹ̀ làwọn obìnrin ń kọrin tán jó. Bẹ́ẹ̀ nínú bí Sọ́ọ̀lù wípé báwo ni wọ́n ṣe sọ pé òun ọba pa 1,000 tó jẹ́ pé wọ́n dẹ̀ sọ pé Dáfídì pa 10,000. Níbi tí wàhálà Dáfídì ti bẹ̀rẹ̀ nìyẹn o. Kò sí ẹ̀ṣẹ̀ mìíràn tí Dáfídì ṣẹ̀ Sọ́ọ̀lù ju wípé àwọn obìnrin kọrin wípé Dáfídì pa 10,000, Sọ́ọ̀lù pa 1,000. Bó ṣe wọ wàhálà nìyẹn. So Sọ́ọ̀lù wá rò nínú ọkàn rẹ̀ wípé tóun ò bá pa Dáfídì, ó ti dájú pé Dáfídì ó máa gba ìjọba lọ́wọ́ òun ni. Sọ́ọ̀lù ti ẹ̀mọ̀ pé Ọlọ́run tiẹ̀ ti fi àmì òróró pé ó ti yan Dáfídì already. So Sọ́ọ̀lù ti mọ̀ pé nǹkan tó kù ní pé ẹni yìí ó máa gbàjọba lọ́wọ́ òun ni, torí òun làwọn ará ìlú wa ń sọ pé ó ń pa àwọn ọ̀tá wọn. So Sọ́ọ̀lù láti pe Dáfídì pé kó wá máa play kíní tó máa ń play fóun. Bí Dáfídì ti ń play bẹ́ẹ̀ ni Sọ́ọ̀lù àti ju ọkọ̀ sí láti pa. Bí sẹ́kọ̀ndì ni Dáfídì fi míìsì kíní yẹn tí kò wọ ara Dáfídì. So Dáfídì ti wá rí pé ó fẹ́ pa òun ni. Ìfà ọmọ Sọ́ọ̀lù fún rẹ̀ gan sọ fún Dáfídì wípé bàbá òun fẹ́ pa ẹ́ o, sá, má dúró. Kò síbi tó lè wà láàrin ìlú yìí ní gbogbo ilẹ̀ Ísírẹ́lì o, ò lè dúró ńbẹ̀, bàbá òun fẹ́ pa ẹ́, so láti sá. Ọmọ Sọ́ọ̀lù sì níyàwó tí Dáfídì fẹ́ o. Sọ́ọ̀lù fún rẹ̀ ló fún Dáfídì o. Àna Dáfídì lẹ́ni tó gbógun ti Dáfídì yìí o. So kò síbi tí Dáfídì ti lè dúró. Dáfídì láti sá kúrò ní ìlú, ó láti sá kúrò ní Ísírẹ́lì. Nígbà tó sì sá kúrò ní Ísírẹ́lì, níbo ló fẹ́ sá lọ? Ọ̀dọ̀ àwọn ọ̀tá ló sá lọ, torí kò síbi tó tún lè lọ. Àwọn ọ̀tá tí wọ́n lọ pa wọ́n ní rẹpẹtẹ ni o. Ibẹ̀ ni Dáfídì tún sá lọ. So ọba yẹn wọ́n pè ní Akisibot. Òun náà ni Abimelech, òun náà ló ń jẹ́ Abimelech. Táìtù ìkan orúkọ ẹ̀. So òun ni Dáfídì láti sá lọ bẹ̀ pé bóyá òun lè rí ibi dúró sí lọ́dọ̀ wọn, pé wọ́n ní mọ òun. So Dáfídì disguise, Dáfídì ṣe bí ẹni tí orí ẹ̀ ò pé. Ṣe Dáfídì ó ṣe bí wèrè, ó datọ́. Ẹ lọ ka story yẹn, mi kò sí time àti máa kà á nítorí Psalm 22 yẹn, Psalm 34 yẹn ká lè ṣe dáadáa. So Dáfídì ṣe ló ń datọ́, tó ń fa irùngbọ̀n ẹ̀, tó ń ṣe bẹ́ẹ̀ ni pé òun ti ya wèrè. So but àwọn ọmọ tán wà lọ́dọ̀ ọba Akiṣi yẹn, àwọn yẹn ń suspect wípé ṣé kò ṣe Dáfídì táwọn obìnrin ń kọ ní pópa 10,000 lélẹ́yìí. So Dáfídì, ẹ̀rù wá bà Dáfídì gidi pé
àwọn èèyàn yìí ó dẹ̀ pọ́n mọ̀ pé òun ní Dáfídì o pẹ̀lú bó ṣe disguise tó so ẹ̀rù wá ń bà á pé ọmọ àwọn ilé máa tún pa òun ni bọ̀ torí pé Dáfídì múra bíi wèrè torí pé ó ń ṣe bíi wèrè tó ń datọ́ lẹ́nu tó ń ṣe gbogbo ẹ̀ ọba yẹn inú kàn bí ọba yẹn ni wípé ṣé àwọn wèrè tó ní nílùú òun ò tí ì tó ẹ tún lọ mú wèrè míì wá bó lẹ́tún ti mú wèrè eléyìí wá ọba yẹn ni pé kán lé wèrè yẹn kán lè kúrò òun ò fẹ́ wèrè yẹn bí Dáfídì ṣe escape kúrò ní Gat lọ́dọ̀ Abimelech nìyẹn ńbo ló wá sá lọ ó wá sá lọ nú ihò Adúlámù nínú ihò Adúlámù yẹn ló wà nígbà tó kọ Psalm 34 so Psalm 34 nǹkan tó ṣe pàtàkì ká máa sórí yẹn ni pé ó ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan tí Dáfídì kọ sí Psalm 34 bàtí bá apply ẹ̀ á máa rí so nínú ihò Adúlámù tó sá lọ tó lọ dúró sí níbẹ̀ ni àwọn ẹbí ẹ̀ ti gbọ́ wípé Dáfídì ti sá lọ sí ihò Adúlámù àwọn ẹbí ẹ̀ wà lọ bá ń bẹ̀ àti àwọn ọkùnrin àwọn tó jẹ́ pé gbogbo nǹkan ti bàjẹ́ fún wọn àwọn tó jẹ́ pé inú ìbànújẹ́ ni wọ́n wà àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ gbèsè àwọn tó jẹ́ pé ayé ti sọ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ fún sí wọn mọ́ àwọn tó jẹ́ pé gbogbo ìṣòro oríṣiríṣi ló ti lé wọn kúrò tó jẹ́ pé kò jẹ́ káwọn gan kán lè gbélé ayé tó dára gbogbo wọn Bible sọ pé bí 400 ni wọ́n irinwó I hope irinwó is correct 400 làwọn ọkùnrin yẹn gbogbo wọ́n tẹ̀lé àwọn ibi Dáfídì láti lọ bá Dáfídì nínú ihò Adúlámù tó wà àwọn yẹn wá dúró tì àwọn ibi Dáfídì padà but àwọn ọkùnrin yẹn àwọn ló wá di mighty men of Dáfídì tá à ń sọ wípé àwọn alágbára ọkùnrin Dáfídì ṣùgbọ́n gbogbo wọn àwọn tó yẹ pé nínú ìbànújẹ́ inú ìròbìnújẹ́ inú gbèsè inú wàhálà àwọn táyé ti sú irú àwọn tá a máa ń pè lọ ní àrà ìsàlẹ̀kọ̀ àwọn ọmọ tán nílé tán ní nǹkan kan tí kò sí ẹ tó ń béèrè wọn táwọn ẹbí wọn ti ta wọn nù irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo wọn wá lọ dúró ti Dáfídì nínú kòtò Adúlámù yẹn so àwọn ni Dáfídì wá ń bá sọ̀rọ̀ even though gbogbo àwa táṣí máa ka Psalm 34 gbogbo àwa onígbàgbọ́ gbogbo èèyàn Dáfídì kọ sí but Dáfídì ní audience ó lọ́wọ́ tó yẹ kó wà níwájú ẹ̀ lákòókò tí Dáfídì ń kọ Psalm 34 so àti mọ story yẹn sì so ó máa yé wa tá a bá ń ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ so Dáfídì sọ fún wa ní Psalm 34 wípé gbígbé Ọlọ́run ga ní ojú ìnira pé kò kì í ṣe pé nígbà tí Ọlọ́run bá ṣe nǹkan fún wa kò kì í ṣàkókò tí inú wa bá ń dùn nìkan ló yẹ kéèyàn máa gbé Ọlọ́run ga o nígbà tí nǹkan bá le tí nǹkan ò rí bá ṣe fẹ́ rí lákòókò yẹn gangan ló yẹ ká máa gbé Ọlọ́run ga jù so lákòókò yìí Dáfídì ẹni tó ti fi òróró tí Ọlọ́run ti anoint ni o tọ́lọ́run ti sọ fún pé ó máa di ọba ni o ẹni tó jẹ́ pé ó ti pa Gòláyátì ni o ẹni tó jẹ́ pé ó ti fẹ́ ọmọ ọba ni o ṣùgbọ́n níbo ló wà ó di ìsáǹsá kò nílé tó ń gbé inú ó wá dé tó lọ ń gbé inú cave kò nílé kò ní nǹkan kan kò sówó lọ́wọ́ ẹ̀ kò sóúnjẹ àwọn ọkùnrin yẹn wọ́n láti lọ máa wá nǹkan tí Dáfídì máa jẹ lójoojúmọ́ ni wọ́n lọ ń wá nǹkan káàkiri ìlú onílù ni kò sí nǹkan kó wá di fugitive ṣùgbọ́n nínú pẹ̀lú bí Dáfídì dẹ̀ ṣe wà yẹn pẹ̀lú gbogbo ẹ̀ kò sọ pé Olúwa kí wá láǹfààní pé anoint ni pé màá jọba kí wá ní gbogbo Dáfídì ò sọ bẹ́ẹ̀ o níṣẹ́ Dáfídì tún gbé Ọlọ́run ga nínú ihò Adúlámù yẹn Dáfídì tún kọlu ó tún gbé Ọlọ́run ga ni so Dáfídì ń jẹ́ ká mọ̀ wípé ní gbogbo ìgbà ló yẹ kí olódodo kó máa gbé Ọlọ́run ga kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé èèyàn á láti máa gbé Ọlọ́run ga ni so ó jẹ́ ká tún mọ̀ nípa pé ẹni tí ó bá dákẹ́ tì á bá dákẹ́ o ẹni tí kò bá gbàdúrà tó rò pé Ọlọ́run ṣáà understand ibi tó ń wà tó ń take offense ìyẹn ló tiẹ̀ burú jù látọjọ́ náà kí lọ́lọ́run ṣe òun ṣe báyìí òun ti ṣe báyìí David kò ever take offense inú Ọlọ́run ikọ̀ tí David strat sọ fún wa Psalm 34 ní pé tó bá ké pe Ọlọ́run yìí o Ọlọ́run yìí máa ń gbọ́ o Ọlọ́run yìí máa ń gbọ́ tó bá ti ké pe Ọlọ́run má ṣàròyé problem tí John the Baptist ní nìyẹn
wọ́n mú John the Baptist wọ́n fi sínú ẹ̀wọ̀n. Instead kí John the Baptist kó képe sí Ọlọ́run pé Olúwa tú mi sílẹ̀. Àwọn tó ṣe kinní yìí tó ṣe ṣerú nǹkan bíi eléyìí sí ìránṣẹ́ Ọlọ́run ṣèdájọ́ wọn ní kíákíá. Níṣẹ́ ló sọ pé ẹ lọ bá Jésù. Ṣé Jésù ṣé ìwọ ni ṣá àbí Jésù ní ìtúnbọ̀? Torí mo ti wà níbi tí mo wà yìí sí ò dẹ̀ ṣe nǹkan kan. Ṣé ìwọ ni àbí ìwọ kọ́? Ẹ má jẹ́ ká tẹ̀lé dé stage yẹn lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká ever doubt Ọlọ́run. Ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ òdì, ká má fẹ́ mi wá sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ẹni tó bá sọ̀rọ̀ tó gba àdúrà tó bá jẹ́ olódodo ènìyàn tó bá ké pe Ọlọ́run, Olúwa á gbọ́. Olúwa máa ń dáhùn àdúrà. Dávìdì sọ fún wa wípé kò ní fi ṣe irú nǹkan téèyàn ńlá kọjá. Olúwa ó máa ń gbọ́ àdúrà. So mo ti rò títí pé èwo ni mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ ìyànjú. Torí Psalm 34 verse kọ̀ọ̀kan ọ̀rọ̀ ìyànjú ní gbogbo wọn. So mo kàn conclude wípé pẹ̀lú bí ẹ̀mí mímọ́ ṣe ń fi sí mi lọ́kàn wípé àwọn ìdí tá ṣe láti máa gbé Ọlọ́run ga. A ti ń sọ láti ìgbà tá ti bẹ̀rẹ̀ ìwé Psalm láti ń sọ àwọn ìdí tó ṣe yẹ kéèyàn máa gbé Ọlọ́run ga. Ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún wa wípé tá bá fẹ́ gbé Ọlọ́run ga a ń láti ṣe pẹ̀lú understanding ni, pẹ̀lú òye. Kì í ṣe pé ká kàn máa kọ orin ká má mọ ìtumọ̀ àwọn nǹkan tó ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú orin yẹn kó má tiẹ̀ mínísítà sí wa rárá. Ẹni tó bá fẹ́ yin Ọlọ́run ó láti ṣe pẹ̀lú understanding. Kì í ṣe kó kàn máa jó kó kàn máa kọrin lásán. Ìyẹn ò kì í ṣe pé èèyàn yin Ọlọ́run. Pé ká really ṣe pẹ̀lú òye, ká ṣe pẹ̀lú òye ni. So Dávìdì sọ fún wa wípé challenges are inevitable. Ìpèníjà kò sí kankan tá lè ṣe ń pa ẹ̀. Ó máa wá ṣùgbọ́n ipa tá bá wá kọ sí béèyàn bá ṣe take ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ṣe ń rí. Pé kò sí pé so nǹkan tó Dávìdì wá ń sọ pé onígbàgbọ́ lè ṣe lákòókò tí ìpèníjà bá wà, challenges, lákòókò ìṣòro, lákòókò tí gbogbo nǹkan ò rí bá ṣe fẹ́ kó rí, even lákòókò tó dáa gan. Dávìdì sọ pé ohun kan ni ó yẹ kó nígbàgbọ́ máa ṣe láti máa gbé Ọlọ́run ga ní gbogbo ìgbà. Kì í ṣe pé ní Sunday nìkan, kì í ṣe pé ní ọjọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ nìkan, ṣùgbọ́n ní gbogbo ìgbà tá bá ti ń sọ̀rọ̀ ká máa gbé Olúwa ga. Olúwa ẹ ṣeun, Olúwa mo gbé ọ ga, Olúwa ẹ ṣeun, thank God, thank you Lord Jesus, Olúwa ẹ ṣé. Just simple like that. Èèyàn ń gbólúwa ga nìyẹn. So kí làwọn ìdí náà? Kí ló jẹ́ pé ó ṣe dandan pé láti máa gbé Ọlọ́run yìí ga? Màá kàn sọ bí 5 àbí 6 fún wa, then a wá lọ sí Psalm 34. Ìdí àkọ́kọ́ tá ṣe láti máa gbé Ọlọ́run yìí ga ni wípé Olúwa tọ́ láti máa yìn. This God is worthy of our praise. Dávìdì yìí náà ló sọ fún wa wípé Olúwa yìí ó tó yìn just because he is God. Ọlọ́run tó jókòó síbi kan kò ní láti travel ó jókòó síbi tó jókòó sí. Ó dẹ̀ wo 3000 years níwájú. Báwa ṣe máa ń wo wájú wa yẹn. Níbi tọ́lọ́run jókòó sí ó ń wo 2000 years níwájú, ó ń wo 1000 years níwájú. Ta ló lè rí irú ẹ̀? Ṣẹ́yìn tí ẹ rí ọ̀la ni. This God níbi tó jókòó sí yẹn bó ṣe ń wo Australia bẹ́ẹ̀ ló ń wo Nàìjíríà, bẹ́ẹ̀ ló ń wo abẹ́ omi, bẹ́ẹ̀ ló ń wo abẹ́ ilẹ̀, bẹ́ẹ̀ ló ń wo èèyàn kankan lórílẹ̀-èdè àlàyé. Irú Ọlọ́run yẹn ó tó láti máa yìn. Dávìdì sọ wípé irú Ọlọ́run yìí is worthy of our praise, is worthy of our praise and worship. Ìdí èkejì ni wípé ohun tá ti ẹ̀ dá wa fún nìyẹn. Ó dá wa láti máa yìn òun ni. 1 Peter chapter 2 verse 5. Ó dá wa láti máa yin Ọlọ́run ni, láti máa fi ìyìn rẹ̀ láti máa fi hàn ní gbogbo nǹkan tá bá ń ṣe. Kí ìyìn Ọlọ́run kó máa jáde níbẹ̀. Kí gbogbo nǹkan tá bá ń ṣe kó máa fi ògo fún Ọlọ́run. Ìgbésí ayé wa kó máa fi ògo fún Ọlọ́run. We are called to praise God and worship him. Nígbà tá bá sì dọ́run kò síṣẹ́ mi tá fẹ́ lọ ṣe ju pé ká lọ máa gbé Ọlọ́run ga. So ká jẹ́ kó bá wa lára mu
látàyè lọ ń bí. We are called to praise and worship God. Ìdí kẹta ni wípé ṣe rí worship, ẹ tó bá ń worship Ọlọ́run gan, ó máa ń yí èèyàn padà, ó máa ń yí èèyàn padà. Èèyàn àwòrán Jésù á fẹ́ máa wà nínú ayé èèyàn tó jẹ́ pé táwọn èèyàn bá ń rí yín ta gan, àwọn èèyàn máa sọ pé you must be a Christian. Ẹ sọ fún wọn, ẹ kàn jókòó yín jẹ́jẹ́ ni o, bóyá ẹ kàn ra nǹkan ní store ni o, wá sẹ́gbẹ̀ẹ́ yín wá, you must be a Christian. Ó ní nǹkan tí wọ́n rí, ẹ sọ̀rọ̀, wọn ti ẹ̀ mọ̀rú èèyàn tẹ́ jẹ́, wọ́n á kàn dé sọ pé kìrìsìtẹ́nì ni yín ṣá, ṣé kìrìsìtẹ́nì ni yín. So tó bá ti ń pẹ́ nínú present Ọlọ́run, ẹni pé ńgbà tí Mósè lọ bá Ọlọ́run, ńgbà tí Mósè dé, ṣe mọ̀ pé àwọn èèyàn ò lè wo ojú Mósè, torí pé tá bá ti ń worship Ọlọ́run, a máa ń presence Ọlọ́run ó máa ń wà níbi tá bá ti ń worship Ọlọ́run. So the more we are in his presence, the more la ṣe máa ń yí padà. Prophet Jeremiah ó sọ Jeremiah chapter 2 verse 5. Jeremiah chapter 2 verse 5. Jeremiah sọ pé àwọn tó ń sìn wọ́n dàbí wọn, àwọn tó ń bọ òrìṣà. Wípé tẹ́ bá wò wọ́n, àwọn tó máa ń bọ òrìṣà, tẹ́ bá ti rí wọn, ẹ ti mọ̀ pé lára wọn leléyìí. Bẹ́ẹ̀ ló ṣe rí fáwọn àwọn Ọlọ́run. Ẹni tó bá rí ní worship Ọlọ́run, ẹni tó ń lo àkókò tó fi ń praise Ọlọ́run, tó ń worship Ọlọ́run, ojú èèyàn máa yí padà. Èèyàn máa yí padà. Wọ́n á máa rí sign Ọlọ́run, wọ́n á máa rí àmì Ọlọ́run, wọ́n á máa rí lára èèyàn. Even New Testament, Apostle Paul sọ wípé as we behold him, bá ṣe ń wò, bẹ́ẹ̀ la ṣe máa yí padà sí Ọlọ́run. So worship máa ń yíyàn padà ni. Worship changes us. Worship máa ń yíyàn padà. Then ìdí kẹrin ni wípé mo ṣe ti sọ mọ́ ìdí kẹta, tá bá ti yìn Ọlọ́run, ó máa ń jẹ́ kí presence Ọlọ́run, ó máa ń jẹ́ kó wà níbi ta, ó máa ń gbé wa lọ presence Ọlọ́run ni. Tá bá a ti ṣe ń gbà tá ṣe Psalm 22 verse 3 pé Ọlọ́run ó ń gbé nínú ìyìn àwọn èèyàn rẹ̀ ni. Àwọn áńgẹ́lì ò lè gba worship, wọn lè gba praise. Ọlọ́run nìkan ló lè gba praise, ó nìkan ló lè gba worship. So tá bá ti ń worship Ọlọ́run, tá ń praise Ọlọ́run, presence Ọlọ́run ó wà níbẹ̀. Ìdí karùn-ún tá ṣe láti máa yin Ọlọ́run, gbogbo ẹ̀ la máa rí ní Psalm 34 tá fẹ́ ṣe lénìí. Ìdí karùn-ún tá ṣe láti máa yin Ọlọ́run ni pé tá bá fẹ́ k'Ọlọ́run ṣẹ́gun ọ̀tá fún wa, àwọn ọ̀tá kan wà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ wọn o, irú Sọ́ọ̀lù yìí ń sìn. Dávìdì ò ṣẹ̀ o, kò sí kankan tí Dávìdì ṣe sí. But ó kàn fẹ́ make sure wípé òun fẹ́ kí Dávìdì kó fulfill destiny. Kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe, lè tẹ́ ọ̀tá yẹn lọ́rùn, kò sí nǹkan tẹ́ lè ṣe fún wọn, lè tẹ́ wọn lọ́rùn. Nítorí náà ọ̀nà tẹ́ lè fi gbà ṣẹ́gun wọn ni wípé kéèyàn máa gbé Ọlọ́run ga. Kẹ́ declare praise tó ní agbára. Ẹ mọ̀ wípé ìṣẹ́gun máa dé. Psalm 149 verse 5 to 6 ẹ lè kà tá bá ṣe tán. Psalm 149 verse 5 to 6. Nígbà tá ṣe Psalm 8 náà, mo sọ fún wa ní verse 2 wípé Ọlọ́run fi ìyìn rẹ̀ ó fi sẹ́nu àwọn ọmọdé. Kí ló dẹ̀ máa ń ṣe? Ó máa ń destroy àwọn ọ̀tá pátápátá ni. Ẹni tó bá mọ̀ bọ́n ṣe ń lo praise láti fi ja ogun. Praise ja ogun ju gbogbo fire tá ń sọ. Tá bá really praise Ọlọ́run pé Olúwa avenge me of my adversary, ìdájọ́ máa dé. So praise máa ń defeat ọ̀tá ni. Then the last one, ìtúsílẹ̀. Téèyàn bá ní the deliverance, ọmọ Zion, there shall be deliverance but holiness gbọ́dọ̀ wà ńbẹ̀. Ìgbé ayé mímọ́ gbọ́dọ̀ wà ńbẹ̀. Ṣùgbọ́n deliverance máa wà. Téèyàn bá fẹ́ kí ìtúsílẹ̀ rẹpẹtẹ kó dé fún òun, kéèyàn praise Ọlọ́run, kò sírú ìdè náà. Téèyàn bá declare 7 days praise, bó jẹ́ pé 30 minutes wọ́wọ́ 1 hour lèèyàn ń ṣe, lè ṣe for 7 days lórí òdodo ni o, kò kìí ṣe gbogbo èèyàn. Ẹ tó ń bọ́ lọ́run rìn ni o, ẹ tó jẹ́ àtúnbí tí ò kìí fẹ̀ṣẹ̀ ṣeré, tó bá declare 7 days praise, kẹ tó parí ẹ̀ tán, kò sí ni ẹ máa rí ìtúsílẹ̀. Acts of the Apostles chapter 16 verse 25. Acts of the Apostles chapter 16 verse 25. Paul and Silas, nígbà tán wà nínú túbú, tán gbàdúrà tí nǹkan kò ṣẹlẹ̀, kí náà ṣe? Wọ́n yí sí ìyìn. Nígbà tán sì bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, Olúwa sì dìde,
Olúwa sì rán àwọn áńgẹ́lì rẹ̀, wọ́n sì tú wọn sílẹ̀ kúrò nínú túbú. So a máa lọ Psalm 34 sí mi tún fẹ́ mú ọ̀rọ̀ ìyànjú mìíràn so that a lè ní time láti ka Psalm 34 dáadáa. Summary àkójọpọ̀ Psalm 34 téèyàn bá fẹ́ sọ pé kí ni Psalm 34 ti ẹ̀rí lè wà fún àwọn bẹ́nẹ́fìtì tó wà nínú pé èèyàn ń gbé Ọlọ́run ga, bẹ́nẹ́fìtì tó wà nínú pé èèyàn bá Ọlọ́run rìn, èèyàn jẹ́ ọmọ Ọlọ́run. Nǹkan tí David ń sọ nìyẹn. Àwọn nǹkan tí olódodo tó lè gbádùn nígbà tó bá ń bá Ọlọ́run rìn, àwọn nǹkan tí David sọ fún wa ní Psalm 34 nìyẹn. Okay, ẹ jẹ́ ká ka Psalm 34. Ní Psalm 34 mo ti sọ fún wa pé lákòókò ìṣòro ni David kọ. Psalm ìyìn ni o, Psalm ìyìn ni David fi yin Ọlọ́run ni. Lákòókò tí David tó sá fún Saul, tó fi lọ sí Gati nílùú àwọn ọ̀tá, ìlú Philistine, tí wọ́n fi lé ń bẹ̀, tí David lọ sínú ihò Adulamu níbi tó ti kọ Psalm 34. Imagine kéèyàn wà nínú kéèfù kó dẹ̀ tún máa kọrin ìyìn sí Ọlọ́run nínú kéèfù níbi tó wà. So ní verse 1, David sọ pé èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo ni o, nígbà tó wọ̀, nígbà tí kò wọ̀, gbogbo nǹkan ń lọ dáradára, nǹkan lè tún rí bó ṣe rí. David sọ wípé èmi ti bá Ọlọ́run ṣe ìpinnu, mo sì ti bá ọkàn mi ṣe ìpinnu wípé èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo. Ó ní ìyìn Ọlọ́run yìí o, kò ní, ó máa wà lẹ́nu mi títí láéláé ni, kò ní kúrò láéláé. Tí David bá sọ bẹ́ẹ̀, ó tó kí David sọ bẹ́ẹ̀. David yìí ká ló ṣàrántí pé ọmọ darandaran ni David. Ọmọ tí bàbá àti ìyá tó kàn fi sílẹ̀, kò àti ẹ̀gbórúkọ ìyá ẹ̀ kò sẹ́ni tó mọ̀, wọ́n kàn fi sílẹ̀ ni. Tí kìnìún bá pa lóko, case close. Bàbá ẹ̀ ò ti ẹ̀ rántí pé ọmọ kan ṣì wà lóko nígbà tó Ọlọ́run rán wòlíì rẹ̀ sí. Ṣùgbọ́n David yìí nínú igbó níbi tó wà, David yá máa yin Ọlọ́run ń bẹ̀. David ní jìtá tó máa ń ta, ó ní harp tó máa fi ń gbé Ọlọ́run ga. Á ṣáà máa yin Ọlọ́run, á máa yin Ọlọ́run nínú igbó yẹn. Gbogbo èèyàn kúkú ti kọ́, bọ̀ David ó mọ Ọlọ́run, á máa gbé Ọlọ́run ga. Nínú bí tó ti ń gbé Ọlọ́run ga, níbẹ̀ lọ́lọ́run ti rí wípé ilé yìí wà nínú igbó. Kí leléyìí, ehun nìkan nínú igbó. Olúwa sì gbé, wọn kì í jọba nídìílé Dávidi o, ṣùgbọ́n Olúwa fi Dávidi ó fi jẹ ọba lórí Ísírẹ́lì. Ọlọ́run ò dúró níbẹ̀ nínú oko yẹn, nínú igbó tó wà yẹn, Ọlọ́run ló ń pa mọ́. Kìnìún wá síbẹ̀, Ọlọ́run fún lágbára láti pa kìnìún. Àmọ̀tẹ́kùn wá síbẹ̀, Ọlọ́run fún Dávidi lágbára láti pa àmọ̀tẹ́kùn. Nígbà tó máa tún kúrò ní oko yẹn, Ọlọ́run jẹ́ kí ó fi Gòláyátì kó fi ṣẹ̀sín. Bókìkí Dávidi ṣe kàn káàkiri gbogbo ayé nìyẹn. So irú Ọlọ́run tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún Dávidi sọ wípé Ọlọ́run yìí ó tó láti máa yìn. Mo ti bá Ọlọ́run yìí mo ti bá rìn, mo sì ti rí wípé Ọlọ́run dáradára ni. Nítorí náà ìyìn rẹ̀ kò ní kúrò ní ẹnu mi. Nítorí ibi ìyìn òní David ti bá Ọlọ́run pàdé o. Níbi kí David máa yin Ọlọ́run nínú igbó, kó máa praise Ọlọ́run, níbẹ̀ David ti bá Ọlọ́run pàdé. Kò sẹ́ni tó wàásù fún David o. So David ti pinnu nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run tó ti lè ṣe gbogbo nǹkan tó tẹ́lẹ̀ yìí fún mi, mo máa yin Ọlọ́run yìí ni títí ayé, títí màá fi rí Ọlọ́run náà. Mo máa yin Ọlọ́run. So ní verse 2, ó ní ọkàn mi yóò máa ṣògo rẹ̀ ní ti Olúwa. Wípé àṣàpọ̀ àwọn mìíràn wọ́n á máa ṣògo nínú owó wọn, wọ́n lówó, wọ́n nípò, you don't know me, ṣó mọ̀ mí ni, ṣó o mẹ́ tí mo jẹ́ ni. Wọ́n á ṣògo nínú agbára wọn, wọ́n á ṣògo nínú ọlà, wọ́n á ṣògo nínú agbára wọn, nínú gbogbo nǹkan tí wọ́n ti ní, ṣẹ mọ̀. Ṣùgbọ́n David sọ pé ní tòun o, kò kì í ṣe agbára òun ló gbé òun débi tóun dé o. Òun ò ní ẹbí kankan tó jọba rí. Kò sí gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún òun tó jẹ́ pé agbára òun ni, agbára Ọlọ́run yìí ni o. Nítorí náà èmi máa ṣògo nínú Ọlọ́run ni. Èmi ò ní nǹkan mìíràn, kò sẹ́lòmíràn tí mo ní tí mo dé máa ṣògo nínú ẹ̀. Ṣùgbọ́n nínú Ọlọ́run yìí
nìkan lèmi ti máa ṣògo. So ọkàn mi yóò máa ṣògo rẹ̀ ní ti Olúwa. Ó ní àwọn onírẹ̀lẹ̀ yóò gbọ́. Onírẹ̀lẹ̀ nìkan ló lè yé o àwọn kan tí mò ń sọ yìí o. Àwọn gbogbo kan tí mo kọ sí Psalm 34, onírẹ̀lẹ̀ nìkan ló máa gbọ́ tó sì máa yé. Kò lè yé àwọn agbéraga o. Àwọn tí wọ́n rò pé agbára wọn làwọn fi ń ṣe nǹkan tó wù wọ́n. Àwọn lè tú, àwọn lè dè, àwọn ní control, wọ́n ti lọ gba agbára kan níbì kan. Irú àwọn yẹn Dáfídì sọ pé kò lè yé wọn. Ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ènìyàn tó mọ̀ wípé kò sí nǹkan kan tóun lè ṣe láìsí Ọlọ́run. Gbogbo nǹkan tóun ní Ọlọ́run ló fi fún òun o. Kò sí nǹkan kan tóun mú wá sáyé, kò dẹ̀ sí nǹkan kan tóun mú lọ. Gbogbo ilé ìta fi fún wa yìí a fi fún ni o. Ọlọ́run ló fi fún wa o. Dáfídì sọ pé irú èèyàn bẹ́ẹ̀ ló lè gbọ́ nǹkan tóun sọ ní Psalm 34 yìí tó sì máa yé, tínú ẹ̀ á sì dùn. Ṣùgbọ́n kò lè yé agbéraga kò lè yé. Ṣe bóun ló ń kọ́lé òun kàwé PhD. Èèyàn mi kó tó preach sí wọn á ka gbogbo degree tó ti ní. Jésù Kristi tó kú lórí igi àgbélébù gan àti ẹni fún ní praise, ṣùgbọ́n àkọ́kọ́ ka gbogbo degree tẹni tó fẹ́ wàásù á fi ìṣẹ́jú 5 á fi kà. Nígbà tá a bá kà tán, Jésù Kristi gangan tó ṣiṣẹ́ náà lórí igi àgbélébù á fi ìṣẹ́jú kan á fi gbéga. So onírẹ̀lẹ̀ nìkan òun ni ọ̀rọ̀ Psalm 34 ló lè yé. Tó bá sì gbọ́ nǹkan tí Dáfídì ń kọ, á understand ayé, inú ẹ̀ á sì máa dùn wípé lóòótọ́ ni, wípé ọkàn wa nínú Ọlọ́run nìkan ló yẹ kó ti máa ṣògo. Bàbá ńlá confidence, bàbá ńlá ìgboyà. Ẹni tó bá sọrú ọ̀rọ̀ yìí, ẹni tó ní ìgboyà nínú Ọlọ́run ni, tó jẹ́ pé kò sí nǹkan kan tó lè ní ìgboyà tó ní nínú Ọlọ́run. Ẹni tí ò ní ìgboyà nínú Ọlọ́run kò lè sọrú ẹ̀, kò lè máa ṣògo. Ọkàn rẹ̀ ò lè máa ṣògo ní ti Olúwa. So ní verse 3 ó ní gbogbo èèyàn wá ń pe gbogbo wa ní o, àti àwọn tó wà níwájú ẹ̀, àwọn ọkùnrin, irinwó ọkùnrin, àwọn tí wọ́n lọ bá, àwọn oníròbìnú jẹ́ àwọn onígbogbo ẹ̀ tán wà ń bẹ̀. Dáfídì wá ń sọ fún wọn pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbí, àtẹ̀yìnjẹ́ tí wọ́n máa ka nǹkan tí mo kọ sílẹ̀ yìí, ẹ darapọ̀ mọ́ mi, ẹ bá mi gbé Ọlọ́run yìí ga. Ẹ gbé Olúwa ga pẹ̀lú mi. Invitation ni fún gbogbo wa o. Invitation. Gbé Olúwa ga pẹ̀lú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè. Ẹ jẹ́ ká jọ gbé orúkọ rẹ̀ lékè. Mi ò mọ Yorùbá version ẹ̀. Magnify the Lord with me. Exalt his name together. Magnify the Lord with me. Exalt his name together. Gbogbo wa ká jọ kọrin, ká jọ gbé Olúwa ga. Dáfídì sọ wípé kí gbogbo wa ká join òun àtàwọn tó wà lọ́dọ̀ ẹ̀ lákòókò náà ká jọ gbé Ọlọ́run ga. Ní ẹsẹ̀ 4 ó ní nítorí wípé àwọn ìdí tó ṣe ń gbé Ọlọ́run ga ló bẹ̀rẹ̀ sí ní sọ fún wa o láti verse 4 o. Ó ní nítorí pé èmi ṣe àfẹ́rí Olúwa, mo ṣàfẹ́rí rẹ̀ ní o. Ẹni tó bá seek Olúwa ló máa ń rí Olúwa o. Mo ṣe àfẹ́rí Olúwa, Olúwa sì gbóhùn mi, ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi. Ẹ tí kò bá gbàdúrà, ẹ tí kò bá wá Ọlọ́run tó ń complain nípa nǹkan tó ń ṣe lójoojúmọ́, ó kàn ń ṣeré ni o, ó ń ṣeré ni o. A ní láti gbàdúrà. Late Miles Monroe ó sọ wípé ṣé àkókò tán tiẹ̀ ti fi ọ̀tá èèyàn sínú prison ṣé kò ti tó ni? Kíkílódé téèyàn ò lè gba àdúrà kéèyàn já ara ẹ̀ kúrò nínú prison yẹn? Kéèyàn gba àdúrà, má kàn jókòó síbì kan kó máa rò pé Ọlọ́run ṣáà máa tú mi sílẹ̀ lọ́jọ́ kan. Ìwọ fúnra ẹ gba àdúrà. Dáfídì sọ wípé èmi ṣe àfẹ́rí Olúwa, Olúwa sì gbóhùn mi. Torí tí ò bá jẹ́ pé Ọlọ́run ni, ọba Gáàtì yẹn ó yẹ kó gbọ́ nǹkan táwọn ọmọ ìránṣẹ́ ẹ̀ sọ wípé ẹni yìí ó dà pé Dáfídì ni o, eléyìí ò ń ṣe wèrè o, ó dàbẹ̀ ní pé Dáfídì ni o. Ṣùgbọ́n ọba yẹn ò gbọ́ sí wọn lẹ́nu. Ọba yẹn kàn sọ wípé mi ìfẹ́ wèrè tó ti wà nílùú ti tó, ó yá ẹ jẹ́ kí wèrè ilé ẹ jẹ́ kó máa lọ. Bó ṣe escape nìyẹn. Àmọ́ pé bí Dáfídì ṣe ń ṣe wèrè, Dáfídì finú ẹ̀ ó fọkàn rẹ̀ ó fi ń gba àdúrà ni. Toró sọ fún wa wípé èmi ṣe àfẹ́rí Olúwa, Olúwa sì gbóhùn mi, ó sì gbà mí kúrò ní gbogbo ìbẹ̀rù mi. Torí Dáfídì ń bẹ̀rù. Tí ó bá jẹ́ ìbẹ̀rù, ikọ̀ burúkú ni ìbẹ̀rù. Tí ó bá jẹ́ ìbẹ̀rù, kí ló mú Dáfídì sọ̀rọ̀ ẹ̀ di wèrè láì ṣe wèrè? Ẹ̀rù bà ní pé wọ́n máa pa òun.
òun jẹ́ kí Dáfídì sọ̀rọ̀ ẹ̀ di wèrè tẹ́ kó kàn bẹ̀rẹ̀ sí ní ṣe bí ó ṣe yẹ kó ṣe ṣe. So ìkan burúkú ni ẹ̀mí ìbẹ̀rù. Ẹ̀mí ìbẹ̀rù yìí gan fúnra ẹ̀ ọ̀tá ni. Fear is an enemy. Torí fear máa ń paralyze nǹkan. Fear lè má jẹ́ kéèyàn fulfill destiny. Ẹ tó bá ń bẹ̀rù ní gidi kò kí ń lè fulfill destiny because Sátánì á máa lò ó fún ní gbogbo ìgbà ni. Nǹkan burúkú ni ẹ̀mí ìbẹ̀rù. Mo ti sọ fún wa lórí òkè Síónì wípé ẹ̀bùn kan tí Sátánì máa ń pín òní yẹn. Ọlọ́run kọ́ ló fi fún wa o. Sátánì òun ló máa ń fún àwọn èèyàn ní ẹ̀mí ìbẹ̀rù. Tó bá sì ti fún wọn lẹ́mí ìbẹ̀rù nígbà yẹn á ráyè láti ṣe nǹkan tó fẹ́ ṣe torí ẹ láti agree pẹ̀lú ẹ̀ kó tó di pé ó máa lè ṣe nǹkan tó fẹ́ ṣe. So ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí burúkú ni. So Dáfídì sọ wípé Olúwa ó gba òun kúrò nínú gbogbo ìbẹ̀rù òun. Even though ó sì wà níhò Abdullam, Sọ́ọ̀lù sì ń lé o, ṣùgbọ́n Dáfídì sọ pé kò sí bẹ̀rù mọ́, kò ṣe bí wèrè mọ́. Dáfídì ti di ara ẹ̀ padà. Dáfídì ti behave nígbà tó dé nínú cave Abdullam yẹn. So ní verse 5 ó ní wọ́n wò ó, ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Ẹni tó bá ti ń wo Ọlọ́run, tó ń wo Ọlọ́run, ṣé mọ̀ pé Ọlọ́run yìí ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ yẹn á túbọ̀ máa tàn sójú èèyàn, á máa tàn sára èèyàn. Nígbà tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá sì tàn sára èèyàn, ojú ò lè tì èèyàn, kò possible. Bishop Oyedepo sọ pé Ọlọ́run explain verse yìí fún wọn. Mi ò tiẹ̀ ní ìgbàgbé verse 5 Ọlọ́run sọ fún ọmọ wípé ṣé o lè fi ojú kan kó máa fi wọlẹ̀ kó dẹ̀ máa fi ìkejì kó máa fi wòkè pé káwọn try ẹ̀. Wọ́n láwọn try àwọn sọ pé no Lord kò ṣeé ṣe pé tó bá ti lè máa fi ojú ẹ méjèèjì tó bá ti gbé sókè tó bá ti fi ń wò mí, mi ní jẹ́ kójú tiẹ̀, mi ní jẹ́ kó jábọ́, mo máa dì ẹ́ mú títí gbogbo ayé rẹ̀. Pé ẹni Ọlọ́run làwọn ti gbọ́ Psalm 5 yẹn wípé lọ́wọ́ Psalm 5 kí ni mo sọ ń bẹ̀. Mo sọ wípé tó bá ti ń wò mí ìmọ́lẹ̀ mọ́ ẹni ojú òde lè tiẹ̀. So ká máa rántí pé èèyàn ò lè fi ojú kan kó máa fi wọlẹ̀ kó máa fi kan kó máa fi wòkè. Ìkan tó túmọ̀ sí ni wípé à ń fojú kan wo Ọlọ́run ṣùgbọ́n a tún ti ń dọ́gbọ́n mìíràn lábẹ́lẹ̀. Bàbá tó gbóná kan wọ́n wà níbì kan tán tún téèyàn tún ti ń ronú pé òkè ìyẹn ń sìn ìyẹn máa yá kíákíá. Ìyá kan wà níbì kan tó máa ń ríran, ẹ tún ti ní plan míì. Ọlọ́run is just one of the plan. Ẹ tó bá ń ṣerú ẹ̀ kò lè bọ́ Ọlọ́run ni. But kọ́lọ́run jẹ́ plan A, plan B, plan C, plan D. So ẹ tó bá ti ń wo Ọlọ́run ìmọ́lẹ̀ ó máa ń mọ́lẹ̀ síyàn lára ni, kò sì ní jẹ́ kójú, kò ní jẹ́ kó ti ènìyàn. Verse 6 ó ní ọkùnrin olùpọ́njú yìí kígbe pé Olúwa sì gbóhùn rẹ̀. Dáfídì ló ń sọ pé ra ẹ̀ ní ọkùnrin olùpọ́njú o, torí nínú ìpọ́njú gidi ni Dáfídì wà lákòókò tó kọ Psalm 34 o. Nínú ìpọ́njú gidi ni Dáfídì wà tó sọ pé nínú ìpọ́njú òun kígbe pé Ọlọ́run, Olúwa sì gbóhùn òun, Olúwa sì gba òun nínú gbogbo ìpọ́njú náà. Olúwa gba òun, Ọlọ́run ò jẹ́ kójú ti òun, Ọlọ́run ò jẹ́ kán rò òun padà nù. Torí ọba yẹn ó pèdè ní kán pa Dáfídì dànù, kò sí ìkọ̀ ogun kankan tí Dáfídì fẹ́ fi jà ń bẹ̀, kí ló fẹ́ ṣe? But Ọlọ́run nínú àánú rẹ̀ Olúwa sì pa Dáfídì, ó sì pa Dáfídì mọ́. Confidence ìgboyà tá dẹ̀ ní nínú Ọlọ́run ni wípé tí a bá ké pe Ọlọ́run máa dá wa lóhùn. Ọlọ́run ló ṣèlérí o pé tá bá ti ké pe òun máa dá wa lóhùn. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14. Ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Olúwa máa ń gbọ́ tiwa. Ẹni tó bá béèrè ló ń rí gbà o. A closed mouth is a closed destiny o. Ẹni tí ò bá béèrè tó kàn ń rojọ́ ṣá kò sí nǹkan kan tó máa rí gbà o. Ẹni tó bá béèrè òun ló ń rí gbà. A ń láti gba àdúrà. Verse 7 ó ní áńgẹ́lì Olúwa ó yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká. Ó sì ń sọ fún wa ní gbogbo benefit tí èèyàn rí téèyàn bá ń gbé Ọlọ́run ga,
téèyàn bá jẹ́ ọmọ Ọlọ́run àwọn nǹkan àǹfààní tó wà ńbẹ̀ kò ní Dáfídì sì ń sọ o pé verse 7 yẹn pé ààbò wà fún ẹni tó bá ń gbé Ọlọ́run ká, ààbò wà fún ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run, ààbò wà fún ẹni tó jẹ́ olódodo. Áńgẹ́lì Olúwa ó máa ń yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká. Mo ti sọ fún wa lórí òkè Síónì pé àwọn tó bẹ̀rù Ọlọ́run ni àwọn tó ń ṣèfẹ́ Ọlọ́run o, tó ń ṣe nǹkan tọ́lọ́run sọ pé ká máa ṣe, tí ò dẹ̀ ṣe nǹkan tọ́lọ́run sọ pé ká má ṣe. O lè sọ pé o fẹ́ràn Ọlọ́run o dẹ̀ ń jalè, o lè sọ pé o fẹ́ràn Ọlọ́run o ń commit adultery, o ń ṣe àgbèrè. O lè sọ pé o bẹ̀rù Ọlọ́run, o bẹ̀rù ẹ. Tó bá bẹ̀rù Ọlọ́run o níṣẹ́, o lè máa ṣe ẹgbẹ́ òṣèkúṣẹgbẹ́ mìíràn, ṣẹgbẹ́ oríṣiríṣi tó ń ṣe káàkiri, kò dẹ̀ tún máa lọ ṣọ́ọ̀ṣì, kó tún máa pèrè ẹni wọ́kà kó ló ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àbà o bẹ̀rù Ọlọ́run, ọkàn òkúta ló ṣì wà lọ́kàn ẹ, ò tí ì ní ọkàn ẹ rọ̀. So àwọn tó bẹ̀rù rẹ̀ òun ni áńgẹ́lì Olúwa, òun ló máa ń rọ̀gbà yíká. Ẹ tó bẹ̀rù Ọlọ́run, ẹ tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ tó ń ṣe gbogbo nǹkan tọ́lọ́run sọ pé kó máa ṣe, olódodo ènìyàn òun ni áńgẹ́lì Olúwa, òun ló máa ń rọ̀gbà yíká. Verse 8 ó wá ń sọ fún àwọn tó wà níwájú ẹ̀ àtàwọn tá à ń kà náà wípé ẹ gbọ́ testimony mi o, ẹ̀rí mi leléyìí o, mo fẹ́ kẹ́yìn náà dán, mo fẹ́ kẹ́ tọ́ Ọlọ́run yìí wò o, torí tẹ́ ẹ̀ bá tọ́ Ọlọ́run yìí wò ẹ ní mọ̀ wípé rere lolúwa o. Ẹ tó bá tọ́ Ọlọ́run yìí wò nìkan òun ló lè mọ̀. Tí wọ́n bá fi ṣúgà sí, tán bá ní pé kẹ́ di ojú yín, tán fi ṣúgà síbì kan, tán fi oyin síbì kan, tán fi ata síbì kan, báwo tán bá ní pé kí ló gbé síwájú yín, kò síbẹ̀ ṣe fẹ́ ṣe màá téèyàn bá tọ́ wò. Ṣùgbọ́n tẹ́ bá fọwọ́ sínú ṣúgà tẹ́ fi sẹ́nu, ẹ mọ̀ pé ṣúgà yìí ẹ mọ̀ pé léyìí dùn, ẹ mọ̀ kò dùn. So ẹ tí kò bá tí gba Jésù Kristi, tí kò tiẹ̀ tí ní experience kó gbé nínú Jésù Kristi kò lè mọ̀ wípé rere ni Olúwa o. Ó kàn ń fetí gbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run ni o. So Dáfídì ń sọ fún gbogbo wa àti àwọn onírò ìbìnújẹ́ tí wọ́n wá surround ẹ̀, àwọn tó jẹ́ pé kò sí hope fún wọn mọ́, àwọn ọkùnrin 400 yẹn tán wá bá nínú ihò yẹn. Dáfídì sọ fún wọn wípé mo fẹ́ kẹ́ tọ́ Ọlọ́run yìí wò, mo fẹ́ kẹ́ tọ́, èmi ti tọ́ Ọlọ́run yìí wò, èmi sì ti rí pé rere ni Olúwa. Mo fẹ́ kẹ́ wá tọ́ Ọlọ́run yìí wò, ẹ tọ́ wò kẹ́ sì rí pé rere ni Olúwa. Alábùkún fún ni ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé. Ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí alábùkún fún ni o. Ó wà blessed forever ni o, kò ń ṣe blessing ayé yìí nìkan o. Nígbà tá a bá tún kúrò bí gbogbo ẹni Dáfídì sọ papọ̀ o wípé so alábùkún ni ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹni tó gba Ọlọ́run ní Olúwa àti olùgbàlà rẹ̀ tó sì gbẹ́kẹ̀lé ní tòótọ́. 1 Peter chapter 2 verse 3. 1 Peter chapter 2 verse 3 sọ pé bí ẹ̀yin bá ti tọ́ ọ wò pé ẹ rí wípé olóore ni Olúwa, olóore ni Olúwa o, aláàánú ni Olúwa, olóore ni Olúwa. So ẹ tó bá ti gba Ọlọ́run, àwọn benefit tó wà ńbẹ̀ gbogbo òun ni Dáfídì òun ló wá ń sọ. Dáfídì continue ní verse 9, ó ní pé àti verse 10 pé ìpèsè wà fún ẹni tó bá gba Ọlọ́run yìí o, ẹni tó bá gbà á lóòótọ́ àti lódodo, tó sì ń ṣe gbogbo tọ́lọ́run sọ pé kéèyàn ṣe, tó sì sá fún ẹ̀ṣẹ̀, wípé Olúwa á pèsè fún o. Ọmọ kìnìún lè ṣaláìní o, ṣùgbọ́n ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí kò ní ṣaláìní ohun tó dára. So ní verse 9 ó ní ẹ bẹ̀rù Olúwa, ẹ bẹ̀rù Olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Ẹni tó bá ní bẹ̀rù Olúwa nìkan ni provisions wọ̀nyí wà fún o. O nìkan ló lè benefit from God o. Téèyàn bá sọ pé mo ti born again ṣùgbọ́n tí kò dẹ̀ bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ ń sùn, tóun àtẹ̀ṣẹ́ jọ ń sùn tán jọ ń jí, Dáfídì sọ pé irú èèyàn bẹ́ẹ̀ òun ó really bẹ̀bẹ̀ ní wípé ẹ lọ bẹ̀rù Olúwa, ẹ bẹ̀rù Olúwa, nítorí kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò sí àìní fún un. Ẹni tó bá ń ṣe gbogbo nǹkan tọ́lọ́run sọ pé kó ṣe kò ní sí àìní fún un. Ìyẹn ni wípé ẹ bọlá fún Olúwa, ẹ fọlá rẹ̀ fún, ẹ má jẹ́ ká ṣẹ̀. Nǹkan tọ́lọ́run ò fẹ́ ká máa ṣe, ẹ má jẹ́ ká ṣe, ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀. Ẹni tó bá ń bọlá fún Ọlọ́run òun ni kò ní ṣaláìní ohun tí ó dára o.
so a láti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ní David sọ. So ní verse 10 ló sọ wípé àwọn ọmọ kìnìún wọ́n lè ṣe aláìní o, bí kìnìún ṣe lágbára tó, king of the jungle ni o, kò sí kan tí kò lè lọ pa fún rẹ̀ àbí kó wá fáwọn ọmọ ẹ̀ tán máa jà tó ń fún rẹ̀. But Ọlọ́run sọ wípé pẹ̀lú bó ṣe lágbára tó, tọmọ kìnìún yìí bá tiẹ̀ ṣe aláìní, tí ebi bá dẹ̀ tiẹ̀ ń pa wọ́n, wípé àwa tá wá gbọ́kàn wa lé Olúwa, àwa ò ní ṣe aláìní ohun tó dára. Olúwa dẹ̀ ṣèlérí yẹn fún Philippians 4:19. Philippians 4:19 ó ní ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gbogbo àìní wa Ọlọ́run máa bá pàdé lórúkọ Jésù. Ọmọ kìnìún lè ṣe aláìní, ṣùgbọ́n ẹni tó gbẹ́kẹ̀rẹ̀ lé Ọlọ́run kò ní ṣe aláìní ohun tó ń dára. David wá sọ wípé ókè o, nísìnyí o ẹ̀yin ènìyàn tẹ́ wà níwájú mi yìí, àtàwa tá à ń ṣe Bible study yìí, ẹ wá tẹ́tí sílẹ̀ o. Mo fẹ́ kọ́ yín o. Mo fẹ́, David ní teacher ń sìn o. Mo fẹ́ kọ́ yín nípa Ọlọ́run yìí. Torí mo fẹ́ kẹ́ rí ìtọ́ Ọlọ́run yìí wò, kẹ́sì máa pé rere ni. Ṣùgbọ́n ó ní ohun tẹ́ láti ṣe o, láti lè tẹ̀lé Ọlọ́run yìí. Verse 11 ó ní wá ẹ̀yin ọmọ. Ó pè wọ́n ní ọmọ because in the spiritual ẹni tí ó bá ti mọ Ọlọ́run ọmọ kékeré ni, àbí bí a ó ṣe ìgbà Jésù Kristi fúnra wọn gan sọ ní Luke chapter 18 verse 16 to 17. Jésù Kristi sọ pé ìjọba Ọlọ́run wípé ó rí bí ọmọ kékeré ni, pé ẹni tí ó bá lè sọ ara ẹ̀ di ọmọ kékeré kò lè wọ ìjọba Ọlọ́run. Nítorí pé ṣàmọ̀kọ́ ọmọ kékeré tẹ́ bá ní lọ jókòó síbẹ̀ yẹn á jókòó síbẹ̀, nǹkan tẹ́ bá ní pé kó lọ ṣe òun ló máa ṣe, ohun tẹ́ bá sọ fún òun ló máa gbàgbọ́, ọmọ kékeré. So Jésù Kristi fúnra wọn sọ wípé ẹni tí ò bá lè sọ ara ẹ̀ di ọmọ kékeré kò lè wọ ìjọba ọ̀run, torí á difficult, kò ní gbogbo ọ̀rọ̀ ìjọba ọ̀run kò ní yé. Ìyẹn láti sọ̀rọ̀ ẹ̀ di ọmọ kékeré láti lè mọ gbogbo àwọn nǹkan ìjọba ọ̀run. So David ṣe sọ wípé ẹ wá ẹ̀yin ọmọ, ẹ̀yin èèyàn tẹ́ wà ń bí àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí sìn, ẹ wá. Ó ní ẹ fetí sí mi o, mo fẹ́ kẹ́ fetí sí mi. Ó ní èmi ò kọ́ yín lé ẹ̀rù Olúwa. Báwo lèèyàn ṣe ń bẹ̀rù Olúwa yìí, mo fẹ́ kọ́ yín. Nítorí ẹni tí ò bá bẹ̀rù Olúwa yìí kò lè bá Ọlọ́run rìn. Ẹni tí ò bá sì bẹ̀rù Olúwa yìí kò lè rí rere. So David sọ wípé mo fẹ́ kọ́ yín ni o, mo fẹ́ kẹ́ fara balẹ̀, mo fẹ́ kọ́ yín. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè ní verse 12 wípé ọkùnrin wo ló ń fẹ́ ìyè nínú yín, ẹ̀yin 400 ẹ̀yin irinwó tẹ́ wà níwájú mi yìí, àtẹ̀yin tẹ́ ń gbọ́ Bible study tá à ń ṣe lọ́jọ́ ìní gbogbo. Èwo ló fẹ́ ìyè nínú yín? Èwo ló fẹ́ kí ọjọ́ òun kó pọ̀, long life nínú yín? Èwo ló sì fẹ́ kó máa rí rere nínú ayé òun àti nígbà tó bá tẹ̀ tún kúrò láyé ń bí? Èwo ló fẹ́ nínú yín? Of course everybody ló fẹ́ rú ẹ̀. Wípé tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ ìyè, ẹ fẹ́ ọjọ́ pípọ̀, ẹ sì fẹ́ kẹ́ máa ríre. David ní àwọn kan tẹ́ máa ṣe ní eléyìí o. Verse 13 ó ní ohun àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ ṣe ni wípé ẹ pa ahọ́n yín mọ́ kúrò nínú ibi. Power of life and death is in the tongue. Agbára ikú àti ìyè ahọ́n yìí ló wà o. Ẹ pa ahọ́n yín mọ́ kúrò ní ibi. Ẹ má sọ̀rọ̀ òdì sí Ọlọ́run o. Ẹ má fètè yín, ẹ má fi sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ẹ má sì fi ahọ́n yìí ẹ má fi sọ̀rọ̀ òdì sọ́mọ ẹnì kejì yìí. Ẹ má fi, torí ọ̀pọ̀lọpọ̀ ni ò gbébọn o, wọn ò dẹ̀ mú àdá, wọn dẹ̀ fi ahọ́n wọn fi ń pa ènìyàn o. Dáfídì ní ẹ má ṣe rú ẹ̀, ẹ má ṣe rú ẹ̀. Pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ. Má bá wọn sọ o. Ọ̀rọ̀ ẹ̀tàn ká bànìyàn jẹ́, má bá wọn ṣe. Ká lọ dí ọjẹ́ kó jẹ́ pé ìwọ ló máa lọ jẹ́ ìdíwọ́ ìdènà fún níyàn tó ní pé òfẹ́ kẹ́ni yẹn, òfẹ́ kó débi tọ́lọ́run sọ pé kó dé. Ó wá lọ kúkú irọ́, ó gbérọ́ kalẹ̀, ó dẹ̀ pa. Dáfídì sọ pé ẹ má bá wọn ṣe rú ẹ̀. Ẹ má bá wọn ṣe rú ẹ̀. Tó bá ti lè pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ, a jẹ́ wípé o bẹ̀rù Ọlọ́run nìyẹn. Ẹ tó bá sì ṣerú nǹkan bí eléyìí kò tí ì bẹ̀rù Ọlọ́run. Ní verse 14 David continue, ó ní ohun èkejì
tẹ́ láti ṣe òun ni wípé ẹ lọ kúrò nínú ibi o, níbi tán bá ti ń ṣe bí ẹ sá kúrò ńbẹ̀. Ẹ má dúró níbi tán ti ń ṣeṣẹ́ ibi, ẹ sá kúrò. Lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere. Rere ní kẹ́ máa ṣe o. Ẹ má bá wọn ṣe ibi. Níbi tán bá ti ń dáná ibi, ẹ kúrò láàrin wọn. Èmi ò lè bá yín ṣe, mo bẹ̀rù Ọlọ́run. Nígbà tóbìnrin yẹn sọ pé kí Dáfídì wá bá òun láṣepọ̀, Jósẹ́fù bá òun láṣepọ̀, Jósẹ́fù sọ pé rárá o, mi ò lè ṣe é nítorí mo bẹ̀rù Ọlọ́run. Ìyàwó oníyàwó kí n bá láṣepọ̀, Jósẹ́fù lèmi kọ́, mi ò lè ṣe é, mo bẹ̀rù Ọlọ́run. Jósẹ́fù ò ṣe o. So gbogbo ẹni tó bá fẹ́ rí rere, tó bá fẹ́ kẹ́mi òun kó gùn, tó bá jẹ́ ó fẹ́ kí ìgbésí ayé òun yìí kóun tiẹ̀ parí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, kó lọ kúrò nínú ibi o. Má bá wọn lọ́wọ́ sí ibi o. Rere ni kó máa ṣe o. Tó bá tiẹ̀ ń fi ibi san fún ẹ, jẹ́ k'Ọlọ́run máa ṣèdájọ́ wọn, ìwọ ṣáà máa lé rere. Ó ní wá sọ pé ìkẹta yẹn gan tiẹ̀ ní agbára. Ó ní máa wá àlàáfíà kí o sì lépa rẹ̀. Máa wá ní o. Má ṣe bá yàn pé wọ́n ń bá yàn jà bìkan rú. Even nínú marriage yẹn, àlàáfíà ni kò máa lé. Bálàáfíà ṣe máa wà nínú ayé rẹ̀, bálàáfíà ṣe máa wà nínú ayé ọmọ rẹ̀, nínú ẹbí. Tán bá ṣẹ̀ fi wọ́n sílẹ̀, dáríjì wọ́n. Máa lé àlàáfíà. Dáfídì sọ pé máa wá àlàáfíà kí o sì máa lépa rẹ̀. Ìyẹn ni pé a níṣẹ́ láti ṣe. Kò kí ṣe pé bóyá àlàáfíà yẹn á kàn dé máa wá bẹ́ẹ̀. Ìyẹn máa lépa ẹ̀ ni o. Pé èmi ò jà. Ìránṣẹ́ Ọlọ́run kan lóun tiẹ̀ máa ń practice advanced forgiveness ni. Kó tó ṣẹ̀ wọ́n ti dáríjì ẹ̀. So nítorí pé ó ń wá àlàáfíà. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ní Hébérù orí 12 ẹsẹ̀ 14, Hebrews chapter 12 verse 14. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ máa lépa àlàáfíà. Ẹ lépa ẹ̀ ni o. Pẹ̀lú ènìyàn gbogbo ni o. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Àtèyí tó ṣẹ̀ wá, àtèyí tí ò ṣẹ̀ wá. Ọlọ́run sọ pé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Ká máa gbé ìgbé ayé mímọ́. Ó ní láìsí méjèèjì yìí kò sí ẹni tó lè rí Ọlọ́run o. Ọlọ́run fúnra wọn ló sọ o pé kò sí ẹni tó lè rí Ọlọ́run. So Dáfídì ṣe ń sọ fún wọn wípé ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi gbogbo, mo fẹ́ kọ́ yín níbẹ̀rù Ọlọ́run. Tẹ́ bá lè máa ṣe nǹkan mẹ́ta yìí, ẹ rí Ọlọ́run. Ẹ rí Ọlọ́run. So verse 15, ó ní ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí igbe wọn. Ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, ojú Olúwa ó sì ṣí sí igbe wọn. Mo fẹ́ give example ìyàwó Bishop Oyedepo. Àwọn ọmọ ẹ̀ ní kékeré, àwọn ọmọ ẹ̀ tó bá ti jẹ́ kán mọ Jésù, á jẹ́ kán ní relationship, kán mọ Jésù sí. Tó bá ti mọ Jésù tán, á wá fún wọn ní verse 15 yìí. Á sọ fún wọn pé ẹ ti gba Jésù báyìí o. So ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, tó dẹ̀ ti di olódodo, àti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín. So ojú Olúwa ń bẹ lára yín. Gbogbo nǹkan tẹ́ bá ṣe, gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Tẹ́ bá ṣe nǹkan tí ò dáa, Ọlọ́run máa kọ sílẹ̀ pé ti ṣe nǹkan tí ò dáa. So àwọn ọmọ yẹn sọ pé ẹ̀rù á máa bà wọ́n. Tó bá ṣe nǹkan tí ò dáa, wọ́n á sáré lọ sọ fún ìyàwó pé àwọn ti ṣe Ọlọ́run, àwọn ti ṣe nǹkan tí ò dáa. Ìyàwó náà ní kán lọ dúró síbì kan nínú kọ́nà for 30 minutes àbí 1 hour. Kán máa lọ bẹ̀bẹ̀, kán lọ máa bẹ Ọlọ́run wípé k'Ọlọ́run kó dáríjì wọ́n. Wọ́n sọ wípé àsọmọdé wọ́n dẹ̀ dàgbà pẹ̀lú kinní yẹn. Wọ́n dàgbà láti jẹ́ kẹ́rù máa bà wọ́n tán bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé ó lè jẹ́ k'Ọlọ́run bínú sí wọn. Wọ́n á ti rántí wípé ojú Ọlọ́run máa wà lára wọn. Ojú Ọlọ́run máa wà lára wọn. Àwọn ò lè ṣe nǹkan tó dáa. Wọ́n ní pé nǹkan tó dẹ̀ help àwọn táwọn fi lọ school, táwọn fi lọ university, táwọn fi jáde nìyẹn. And today àwọn mẹ́rẹ̀ẹ̀rin, they all turn out to be good. I mean good children. Tọ́lọ́run wà proud of lórúkọ Jésù. So ojú Ọlọ́run ó ń bẹ lára àwa olódodo. Kò kí ṣe fún punishment nìkan, but fún ó ń ṣọ́ wa náà ni. Torí kò fi wá sílẹ̀. Torí àwọn kí ló ń pè wọ́n, àwọn èèyàn búburú gbogbo everywhere ni wọ́n wà. Ṣùgbọ́n ojú Olúwa ń bẹ lára wa. Ojú Olúwa ń bẹ lára àwa olódodo. Etí rẹ̀ sì ṣí sí igbe wa.
táwa bá ti kígbe olúwa máa ń gbọ́, nítorí pé kò sí nǹkan kan tó jẹ́ ìdíwọ́ láàrin àwa àti ọlọ́run. Isaiah 59 verse 1. Isaiah 59 verse 1. Ó ní kíyèsí ọwọ́ olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run, àti ẹ̀ṣẹ̀ yín òun ni ó pa ojú rẹ̀ mọ́. Olúwa ò ní pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa lórúkọ Jésù o. So David ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ẹ̀ṣẹ̀ àìṣedéédé òun ló ń fà á. So David sọ wípé tó bá ti jẹ́ olódodo ojú olúwa wà lára rẹ, tó bá ti kígbe olúwa máa gbọ́, nítorí etí olúwa ṣí sílẹ̀ sí igbe olódodo. Igbe ẹlẹ́ṣẹ̀ ni kò gbọ́. Tẹ́lẹ́ṣẹ̀ bá kàn sọ pé olúwa ṣàánú fún mi, olúwa á gbọ́. Lẹ́yìn olúwa ṣàánú fún mi, kò sí kan tẹ́lẹ́ṣẹ̀ lè sọ tọ́lọ́run tún lè gbọ́. Kò sí. So verse 16, ó ní ojú olúwa ó máa ń kan sí àwọn tí ń ṣe búburú. Wow. Ojú olúwa máa ń kan sí àwọn tó ń ṣe búburú láti ké ìrántí wọn kúrò lórí ilẹ̀. Olúwa máa ń ké ìrántí wọn kúrò. Olúwa end generation wọn pátápátá. Ẹni pé nǹkan burúkú ni. Ṣé ẹ mọ̀ pé Sọ́ọ̀lù yìí, for example, Sọ́ọ̀lù yìí tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe búburú sí Dávìdì, tí Dávìdì ò ṣẹ̀, tí kò ṣe nǹkan kan fún un. Kí lọ́lọ́run ṣe fún Sọ́ọ̀lù at the end of the day? Olúwa pa ìdílé Sọ́ọ̀lù, olúwa parẹ́ pátápátá mọ́ ni. Ìtìjú mọ̀ ní Sọ́ọ̀lù bá kúrò lórílẹ̀ èdè àlàyé. Ìtìjú mọ̀ ni. Nítorí èlèyàn tẹ̀ ṣe máa ń gbàdúrà pé ìgbẹ̀yìn ayé ni má jẹ́ kó rí bí ìgbẹ̀yìn Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ pẹ̀lú olúwa, ó parí ẹ̀ sọ́dọ̀ Sátánì. Olúwa gbàjọba lọ́wọ́ Sọ́ọ̀lù ni. Ẹni tó bá ti ń ṣe ibi, tó ń ṣe búburú, tó ń rò pé kò sẹ́ni tó rí òun, ò lè ti wíńdò ọlọ́run, kò sẹ́ni tó lè tilẹ̀kùn ọlọ́run, kò sí nǹkan tọ́lọ́run ò rí. Ojú olúwa máa ń kan sí àwọn tó máa ń ṣe búburú ni. Tó bá jẹ́ pé ọmọ nìkan ló tiẹ̀ ń jẹ ìyà wọn, ṣé ìbá dáa? Ṣùgbọ́n ọmọ á jẹ ń bẹ̀, ọmọ máa jẹ ń bẹ̀, ìran mẹ́rin ló máa jẹ ìyà yẹn. Ìran mẹ́rin ni. Ṣó wá wọ́ọ̀tì ẹ̀ ni? Kò wọ́ọ̀tì ẹ̀. Jeremiah 44 verse 11, mi ti ẹ̀ lè sọ yẹn, lè fúnra yín ẹ tó bá fẹ́ kà lè kà nílé. Jeremiah 44 verse 11, ojú olúwa ó máa ń kan sí àwọn tó ń ṣe búburú ni. Ó máa ń kan sí wọn ni. Ó sì máa ń ké ìrántí wọn kúrò, ká má fi nǹkan kan rántí wọn mọ́. Olúwa pa wọ́n rẹ́ pátápátá, kò sẹ́ni tó máa fi nǹkan kan rántí wọn mọ́. Orúkọ wọn wá di kọ́kọ́rọ́ padlock tán ti pa. Pé kò sẹ́ni tó fẹ́ gbórúkọ wọn mọ́. Torí kíni? Torí pé wọ́n ṣe búburú. Ẹni tó bá ti wà lórí òkè Síónì tó sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó dẹ̀ sì ń ṣe búburú, ẹ jọ̀ọ́ ẹ lọ rò ó. Kò sẹ́ni tó lè bí ti ọlọ́run o. Kò sí. He's God o. Verse 17, àwọn olódodo ń ké, olúwa sì gbọ́, ó sì yọ wọ́n jáde nínú ìṣẹ́ wọn gbogbo. Favorite verse gbogbo èèyàn máa ń kóòtì lélẹ́yìí. Ṣé mọ̀? Àwọn olódodo ń ké, àtẹni tí ò ṣe olódodo pàápàá á kóòtì verse yìí. Ṣùgbọ́n nǹkan tí Dáfídì sọ ni wípé olódodo nìkan ni o. Tó olódodo bá ké, olúwa á gbọ́, olúwa á sì yọ wọ́n jáde nínú ìṣẹ́ wọn gbogbo. Ìyẹn ni pé torí ó ń kọ́ àwọn tó ń kọ́ ni o. Dáfídì ń teach ni o. Ó sì ń kọ́ àwọn tó ń kọ́ ni o wípé ẹ má jẹ́ kí n sọ pé tẹ bá ti gba Jésù Kristi kò wá ní sí wàhálà. Tẹ bá ti gba ọlọ́run sínú ayé yín kò ní sí wàhálà, pé kò rí bẹ́ẹ̀ o. Dáfídì sọ fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ olódodo ló máa ń rí oríṣiríṣi wàhálà. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá bá ti lè ké sí ọlọ́run, tá bá ti lè kégbe pé ọlọ́run wa, olúwa gbọ́, olúwa sì yọ wá jáde nínú ìṣẹ́ wa gbogbo. Kò ní fi ṣe irú kan tá à ń là kọjá. Mo ti sọ fún wa lórí òkè yìí wípé there is an end o. Ọ̀rọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Surely there is an end. Tó bá ti mọ̀ bẹ̀rẹ̀ wàhálà yẹn, ó máa mọ òpin ẹ̀ o. Àsìlágbà tó bá ti jẹ́ ọmọ ọlọ́run tí Jésù sì wà nínú bóòtì ẹ̀, ó máa mọ òpin ẹ̀ lórúkọ Jésù. It's just for a time. Ó kàn wá ní Bible á sọ pé and it came to pass. Ó sì máa kọjá.
baba ńlá deliverance ní verse 17 yẹn, baba ńlá deliverance. Olódodo ń ké, Olúwa sì ń gbọ́, ó sì yọ wọ́n jáde nínú ìṣẹ́ wọn gbogbo. Verse 18 ó ní Olúwa ń bẹ létí ọ̀dọ̀ wọn tí ń ṣe oníròbìnújẹ́ ọkàn. Ṣé mọ̀ pé mo sọ pé àwọn tó ń kọ́, àwọn tó wà wájú ẹ̀, àwọn 400 ọkùnrin yẹn, àwọn ló ń sọ fún àwọn èèyàn wọ̀nyí, oníròbìnújẹ́ ni wọ́n o, gbogbo nǹkan wọ́n ti lose hope, gbogbo nǹkan ló ti bàjẹ́ fún wọn. But David sọ fún wọn wípé tẹ́ bá gba Ọlọ́run yìí, tẹ́ bá bẹ̀rù Ọlọ́run yìí, Olúwa tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó máa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí ń ṣe oníròbìnújẹ́. Kò sí nǹkan tá à ń là kọjá tọ́lọ́run ò mọ̀ o. Ọlọ́run wà lọ́dọ̀ wa o, ó dúró tì wá pẹ́kípẹ́kí ni. Olúwa dúró tì wá pẹ́kípẹ́kí ni. Ó sì gba irú àwọn tí ń ṣe onírora ọkàn là. Ó máa ń gba gbogbo ẹni tó ń ṣe onírora ọkàn, ó máa ń gbà là ní. Ìlérí tó ṣe fún wa nìyẹn. Ìlérí tó ṣe fún wa nìyẹn wípé tá bá ti wá sọ́dọ̀ òun, gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, kí ló sọ? Ó ló máa fún wa ní ìsinmi. Ó máa fún wa ní ìsinmi. Ó ní ká máa bọ̀. So a dẹ̀ ti dé sọ́dọ̀ Ọlọ́run náà. Nítorí náà Olúwa mú ìlérí rẹ̀, ó máa mú ṣẹ. Olúwa máa ń gba irú àwọn tí ń ṣe onírora ọkàn. Olúwa máa ń gbà là ní. Olúwa máa ń gbà là ní. So ní verse 19 ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo. Òun sọ fún yín pé, òun ò sọ fún yín pé kò ní sí ìpọ́njú o. Ẹ ti gba Ọlọ́run o, ẹ ti ń bẹ̀rù rẹ̀ o, ṣùgbọ́n ìpọ́njú ó máa wá, kò sí ìkàtà lè ṣe ń pa ẹ̀. As long as a bá ṣì wà lórí ìdẹ̀lẹ̀ àlàyé yìí, ìpọ́njú máa wá. Ṣùgbọ́n ìlérí tọ́lọ́run ṣe fún wa ni wípé nínú gbogbo ẹ̀ o, Olúwa máa gbà wá nínú gbogbo ẹ̀ pátápátá. Kò sí bí ìpọ́njú yẹn ṣe lè le tó, it shall come to pass ni o. Kò sí ìṣòro tí ò ní expiration date o. Kò sí. Tó bá ti níbẹ̀rẹ̀, ó gbọ́dọ̀ ní expiration date ni. So ọ̀pọ̀lọpọ̀ ó ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà á nínú wọn gbogbo. Verse 20 ó ní ó pa gbogbo egungun rẹ̀ mọ́, kò sí ọ̀kan tí ó ṣẹ́ nínú wọn. This is my own favorite verse. Ó pa gbogbo egungun rẹ̀ mọ́, gbogbo egungun mi, gbogbo egun tí yín náà tán, gbogbo àwa ọmọ Ọlọ́run lórí òkè Síónì. Olúwa pa egungun gbogbo wa mọ́, kò sì ní sí ìkankan nínú egungun wa èyí tó máa fọ́. Nítorí John 19 verse 36, Jòhánù orí 19 ẹsẹ̀ 41. Nǹkan wọ̀nyí ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Ní Jésù Kristi ni mò ń sọ̀rọ̀ nípa wọn. Jésù Kristi lórí igi àgbélébù. Ó ní bí àwọn tó ń pa wọ́n bó ṣe máa ń ṣe, wọ́n ti wá wo àwọn olè méjì yẹn, tán bá ti ọkọ̀ wọn, tán bá ti tì bọ̀ wọ́n lára, tí ẹ̀jẹ̀ bá ti jáde àbí tẹ́jẹ̀ bá ti dì wọ́n á mọ̀ pé bóyá wọ́n ti kú àbí wọn ti kú. So the first olè tó wà níbẹ̀ yẹn, wọ́n fọ́ egungun ẹsẹ̀ so that wọ́n lè make sure wípé ó kú. Olè kejì tó tún wà lẹ́gbẹ̀ẹ́ Jésù Kristi, wọ́n fọ́ egungun ẹsẹ̀ yẹn náà kán lè rí pé ó ti kú. Ṣùgbọ́n nígbà tó máa fi wo Jésù, wọ́n rí pé Jésù ti kú, so wọ́n fọ́ egungun ẹsẹ̀ Jésù. Bible sọ wípé kí ọ̀rọ̀ tí Dáfídì sọ yìí kó bá lè wá sí ìmúṣẹ, nítorí rẹ̀ ó ní wọ́n ṣe fọ́ egungun Jésù Kristi. So níwọ̀n ìgbà tó wọ́n ti fọ́ egungun Jésù Kristi, ẹni tó bá jọmọ Ọlọ́run náà, healing scripture verse èèyàn fi ń gbàdúrà fún ẹ tó bá ní problem disease egungun leléyìí, wípé Olúwa ìwọ tó pa egungun Jésù Kristi mọ́ tó jẹ́ kán fọ́ egungun Jésù Kristi, gbogbo egungun ara mi, kò sí kankan tó máa ṣẹ́ nínú rẹ̀ lórúkọ Jésù. Gbogbo egungun ti yín náà, kò sí kankan tó máa ṣẹ́ nínú rẹ̀ lórúkọ Jésù. So verse 21 ó ní ibi ni yóò pa ènìyàn búburú àti àwọn tó kórìíra olódodo wọn yóò jẹ̀bi. Ẹ tó bá ti ń ṣe ibi ló máa pa o. Kò sí bó ṣe lè mọ̀ ṣe tó, ibi ló máa pa ẹ tó bá ti ń ṣe ibi. Àti àwọn tó kórìíra olódodo wọ́n máa jẹ̀bi ni o. Ẹnikẹ́ni tó bá ti kórìíra olódodo ó máa jẹ̀bi ni.
kò lè bọ́ kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Òun ló ṣe sọ wípé touch not my anointed o, má fọwọ́ kan ẹni àmì òróró mi, má ṣe wòlíì mi níbi, torí wàá jẹ̀bi o, ò lè jàre, ò lè jàre. Olúwa ló sọ, Dáfídì sọ fún wọn ní wípé ẹni tó bá ti ń ṣe ibi, ibi ló máa pa o, ibi ló máa ń pa ènìyàn búburú. Àwọn tó sì kórìíra olódodo wọ́n máa ń jẹ̀bi ni o, wọ́n máa ń jẹ̀bi. So ó ń kọ́ àwọn èèyàn ni, ó sì ń kọ́ gbogbo wa ni pé ká máa kọ́gbọ́n pẹ̀lú àwọn nǹkan tí Dáfídì kọ́ wa. Ní verse 22 ló wá ní summary gbogbo ẹ̀. Dáfídì wá sọ wípé Olúwa ra ọkàn àwọn ìránṣẹ́ rẹ̀, ọ̀kan nínú àwọn tó gbẹ́kẹ̀lé kì yóò jẹ̀bi. Ó ti kọ́kọ́ sọ fún wa verse 21 pé àwọn èèyàn búburú wọ́n á jẹ̀bi, àwọn tó kórìíra olódodo wọ́n á jẹ̀bi, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ olódodo, Dáfídì sọ wípé kò ní jẹ̀bi. Kí ni Dáfídì sọ̀rọ̀ nípa ẹ̀? Ó sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ ìdájọ́, pé ọjọ́ kan ń bọ̀ tí gbogbo wa máa dúró níwájú Ọlọ́run, t'Olúwa máa ṣe ìdájọ́ ènìyàn búburú, t'Olúwa sì máa ṣe ìdájọ́ olódodo. Ẹni tó bá jẹ́ olódodo kò ní jẹ̀bi, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ èèyàn búburú ó máa jẹ̀bi. Ṣé mọ̀ pé wòlíì ni Dáfídì? Mo sọ fún wa pé wòlíì ni, kò kàn kì í ṣọba nìkan, wòlíì ni Dáfídì. Dáfídì dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé ìràpadà ó ń bọ̀ fún gbogbo àwọn ènìyàn. Ìràpadà ń bọ̀. Olúwa máa ra ọkàn àwọn ìránṣẹ́ rẹ̀ gbogbo. Nígbà tí Jésù Kristi sì dé lóòótọ́, Jésù Kristi wá láti wá ra ọkàn gbogbo wa padà, láti mú wa kúrò nínú ègún ẹ̀ṣẹ̀, ègún tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Jésù Kristi mú wa kúrò, Jésù Kristi rà wá padà, ó sì sọ wá di àjogún ìgbàlà. Romans 8 verse 1, ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 1. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ẹ tó bá ti wà nínú Kristi Jésù kò sí ẹ̀bi fún mọ́, àti dá ní àre. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew 11:29-30. Matthew 11:29-30. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú títù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi. Ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Gbogbo ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá wà ní Bible study lọ́jọ́ èní àtàwọn tá tún máa gbọ́ late after, ẹ jẹ́ kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Kò sí ẹni tó lè bá náà gbé ẹrù ju Ọlọ́run yìí nìkan o. Ọlọ́run yìí nìkan ló lè gbà wá o. Òun ló lè gbé àjàgà, òun ló lè gbé kúrò lọ́rùn ènìyàn. Òun ló ṣèlérí, ó dẹ̀ máa ń mú lérí, ó máa ń mú ṣẹ ni. Dáfídì jẹ́ ká mọ̀ wípé ẹni tí ò bá ti bẹ̀rù Ọlọ́run yìí, ẹni tí kò gba Ọlọ́run yìí, ẹni tí kò bá Ọlọ́run yìí rìn, ó máa jẹ̀bi o. Àní jẹ̀bi lórúkọ Jésù. So ẹni tí ó bá sì ń gbé ìgbé ayé tí kò kì í ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ wá gba Jésù Kristi yìí. Kò ní fi ṣe nǹkan tẹ́ ń là kọjá, nǹkan tẹ́ ń là kọjá, ẹ gbé wá. Ẹ wá gbé fún Jésù Kristi yìí. Ó ṣèlérí ni, ó ní òun á gbé kúrò, ó lóun á sì jẹ́ kí ẹrù yín, òun á jẹ́ kó fúyẹ́. Tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, ó kàn ń lọ church ni o lè jẹ́ pastor, ó dẹ̀ lè jẹ́ bishop, kò mátà, ó lè jẹ́ worker. But téèyàn bá ti sọ wípé mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi, kéèyàn mọ ìdí tó fi kú ikú oró lórí igi àgbélébùú, ká fi ẹ̀jẹ̀ Jésù Kristi ká fi wẹ èèyàn, kéèyàn wá di àtúnbí. Ẹni tí ò bá ti ṣe bẹ́ẹ̀ kò tí ì ṣọmọ Ọlọ́run, kò tí ì gba Jésù Kristi, ó kàn ń ṣiṣẹ́ fọ́lọ́run ni. Tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi